ẹ̀yin èèyàn ẹ wò ó àbúrò olóyè Sunday Igboho ti jáde síta báyìí o láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ gangan. Gbogbo wa la mọ̀ wípé nígbà tí àwọn ọlọ́pàá kan dé tí wọ́n ní àwọn wá mú Tani Ọlọ́run bọ́n ṣe ń ṣe lọ́wọ́ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń rìkọ́ọ̀dù wọn, gbogbo bọ́n ṣe ń fà á lọ́tún fà á lósì bẹ́ẹ̀ ni wọ́n ń rìkọ́ọ̀dù wọn. Lọ́rọ̀ kan ṣá àwọn èèyàn po olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa ó ṣe Tani Ọlọ́run kò ṣe Tani Ọlọ́run, àwọn ọlọ́pàá àtolóyè Sunday Igboho àtàárọ̀ mo ti wò pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti lè ní controversial àbó ní controversy nínú tí ó fẹ́ dàbí pé apá bíbá yìí ní ọ́fíìsì ti bí ní ọ́fíìsì orí ọ̀rọ̀ owó iyebíye wọn kì í ṣe lófò. Èyìnbó dẹ̀ ní never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Orí èèyàn gbọ́dọ̀ máa hùwà wípé ọjọ́ kẹyìn ó kú. Àkọ́kọ́ gbogbo apá kan àbá ní dídá ẹ̀ṣẹ̀ ni fún gbogbo ẹ̀yàn àfáà báwọn tọrọ òye tí wọ́n ń já lunú ọ̀rọ̀. Mo ti wá rí tọ́pọ̀lọpọ̀ ń ṣe say no to ìrù ẹkùn, say no to ìrù ẹkùn. Bẹ́ẹ̀ bá say no to ìrù ẹkùn, àkọ́kọ́ ìrù ẹkùn ṣé wọ́n sọ fún ọ wípé à ń gbowó ń bẹ̀? Àbúlóyè Sunday Igboho rí nǹkan kan ń bẹ̀? À ń ṣe láti fira wa kalẹ̀ ní kẹ́ ẹ ṣe say no to ìrù ẹkùn kò dí ọlá Sunday Igboho kù. Àwọn atá ajábúrò rẹ̀ yìí kò disvalue wa nítorí ohun tá a jà àti ohun tá a dà àti kọ́. Ẹ̀yin náà lẹ́sìn ní ká nígbàgbọ́ nu kádàrá dáa pè ní article of faith. Believe in the oneness of Allah, believe in the last day, and also believe in the destiny, be it good or bad. What has destiny has in store for you? Kí ni kádàrá pè ní bùbù fún ọ? Kádàrá ni gbé olóyè Sunday Igboho tí gbogbo ohun ti ń ṣe. Bí kádàrá ò bá sìn dé níjọ́ tí wọ́n ti panupọ̀ tí wọ́n pagbára pọ̀ tí wọ́n láǹfààní láti ṣàkànsí yóò ti pàdánù. Ṣùgbọ́n kádàrá ní ń ṣe. So àwọn kankan wà say no to ìrù ẹkùn. Ẹ kọ́kọ́ wò wípé ṣé ẹni tá a fẹ́ ní ṣètò ìrù ẹkùn yìí ṣé yóò disvalue ẹ̀mí àbí bí ó pa ni àbágbàjẹ́ lẹ́nu ẹ̀ àbí kíní òun ló benefit ń bẹ̀ àbáwà là ń benefit ń bẹ̀. Utilize your brain and make use of your senses. Lábala àwọn tó ń ṣe say no to ìrù ẹkùn, say no to ìrù ẹkùn. Ìrù ẹkùn kọ́ ló bí Sunday Igboho, Sunday Igboho ló bí ìrù ẹkùn. Kò wá ní burúburú kí bàbá máa ló dọwọ́ ọmọ òun lọ́rùn. Sunday Igboho tí ń jẹ́ Sunday Igboho kí ìrù ẹkùn tó dé, ìrù ẹkùn lálẹ́ òun jọ́ kiri àná ni. So ó jìnnà síra wọn. Kéèyàn kan wá sọ pé kí n má ṣe prógrámù ní ìsìn. Ṣé prógrámù tí mò ń ṣe yìí ló sọ mí di ohun tí mo dà lónìí? Àbí mo monetize page mi àbóhùn ló ń fìdí mi? Bí máa ń jà fara lè rọ̀ bí wà alẹ́ ní mìíràn àdàmẹ́kẹrẹ mi. Ọlọ́run ní lò ní kálukú. So kí wá ló ṣẹlẹ̀ gangan? Yóò ti tó bí oṣù kan ní ìsìn nípa ọ̀rọ̀ Berlin tí wọ́n ní ó ní case in court. Èmi ni olóyè Sunday Igboho ní kí n pe ta lọ́lọ́run wípé ṣínà báwọn ṣe ń wọ̀rọ̀ yìí yóò padà kan ta lọ́lọ́run o. Wọ́n wá pè é pé kó yọjú sáwọn, wọ́n wá fún nímọ̀ràn pé ẹni tí ò bá ti bú ọ má bú wọn o. Mo wà ń bẹ̀, má bú wọn o nítorí ọ̀rọ̀ tó ń bọ̀ yìí yóò padà kàn án. Ẹni tó bá ti rí pé kò bú ọ má bú, sì má gbé fọ́tò àwọn èèyàn síbẹ̀. Ẹni tí ò bá ti bú ẹ̀sìn yín má bú ẹ̀sìn tiẹ̀. Mo wà ń bẹ̀ jọ́nà mo ní kọ́ mọ́ ṣe fídíò. Ká ní wọ́n ṣe fídíò yẹn ẹ̀ bá rí jọ́nà wọ́n fún ní mọ̀ràn nígbà tá a ti gbọ́rọ̀ Berlin. Gbogbo àti ẹ̀kẹ́ ṣọlẹ́yẹ̀ fún mọ̀ràn ṣọlẹ́yẹ̀ fún kíní kan. Tí n bá wọrí call ọ̀dì màá rí the last day tí mo pe ta lọ́lọ́ èmi ni mo pè é. Wọ́n ní nọ́mbà olóyè Sunday nọ́mbà mi ló pè. Èmi mo pè yàrá. Ní ìjọ yẹn it will be around after 11 ilẹ̀ ti ṣú. I called him. Ẹ mọ̀ pé tó bá dalẹ̀ àmọ́ ní ọ̀rọ̀ family discussion pé báwo ni kinní kan báwo ni kinní kan ni wọ́n wá rí ọ̀rọ̀ Berlin tí wọ́n lọ lọ́wọ́ ni wọ́n wá fi. Kábọ̀ fọ̀rọ̀ gùn Sheikh Abdul Waris so this ìwé ẹ̀kọ́ agenda ẹ̀ ní jèrè. Ẹni tí ọba dájọ́ fún ni tọrọ ẹ̀ làákọ́wò só tí tó mi ṣáyè rẹ tì ní ìtumọ̀ tó tèmi. Ọlátúnjí ìwọ tó ò tí má distract ni ó wá rí kábọ̀ fọ̀rọ̀ gùn olóyè Sunday Igboho pé wọ́n fún mọ̀ràn
ohun tó wá bí tàárọ̀ yìí olóyè Sunday Igboho wọn tí ì jí àti rí lórí mídíà àwọn èèyàn ti ń pè wọ́n pé so olóyè Sunday Igboho wá láǹfààní láti wò pé kí ló ń ṣẹlẹ̀ gan-an kó o tó sọ̀rọ̀ àbí kó o tó bèèrú sílà àkàyẹ̀wò kó gbọ́n tí mo fẹ́ sọ olóyè Sunday Igboho wá wò pé ẹjẹ́ adébẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan nígbà tó olóyè Sunday Igboho débẹ̀ máa gbọ́ má dára rẹ̀ láàmú àwọn ọlọ́pàá tó wá àbáwọn tó wá àwọn mẹ́rin ni wọ́n àkọ́kọ́ wọn wà authorized nítorí iṣẹ́ interstate lẹ fẹ́ wá ṣe àkọ́kọ́ ó yẹ kí wọ́n rìpọ́ọ̀tù ní police station jurisdiction ti bí báyìí láti sọ fún wọn pé àwọn fẹ́ wá arrest èèyàn or the nearest police station tó wà nítòsí ibi tẹ́ ẹ ti fẹ́ arrest èèyàn àkọ́kọ́ nígbà tó lóyè débẹ̀ olóyè ní pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní àti ẹlẹ́yẹlé làwọn ti wá gbajúmọ̀ wọ́n sì pe ọ̀gá ọlọ́pàá tó wà lẹ́lẹ́yẹlé pé pápápá ẹ gbọ́ ṣé lóòótọ́ àtọ̀dọ̀ yín làwọn ọlọ́pàá báyìí ti wá wọ́n láwọn ò gbọ́ nǹkan kan kò sẹ́ni tó kọjá òfin àfẹni bá dó lábẹ́ àfẹni tí ò bá kọjá ayé ẹ̀ olóyè pè wọ́n láwọn ò mọ̀ kankan ẹnìyẹn lọ́wọ́ ò mọ̀ kankan tẹ́ ẹ bá wo fídíò tó post ẹsẹ̀kẹsẹ̀ olóyè tún pe kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ wípé ọ̀gá wọ́n fẹ́ arrest lágbájá báyìí báwo ni yẹn ní arrest ta ni I've never nínú kéèsì yẹn kò sẹ́ni tó sọ pé ta lọ́lọ́run jàre àbó jẹ̀bi ohun tá à ń sọ ni pé let's follow the real protocol tó bá ṣẹ̀ kò sẹ́ni tó kọjá òfin àfẹni tó bá dó lábẹ́ rẹ̀ bó bá ṣẹ̀ tẹ́ ẹ bá follow normal procedure olóyè Sunday Igboho ṣe bófin náà gbá wọn náà lẹ́sẹ̀kẹsẹ̀ lolóyè Sunday Igboho tún pé kọmíṣánná ìlú Ìlọrin Jimoh fúnra ẹ̀ wípé báyìí kàṣà báyìí káwòdì nothing was remitted mọ́tò tẹ́ gbé wá kò ní plate number ayé ti gbẹgẹ́ wọ́n arrest àwọn èèyàn tó lóyè tó débẹ̀ tẹ́ bá wo fídíò yìí àwọn boys àdúgbò àwọn hooligans wọ́n ti block àwọn ọlọ́pàá yẹn tí wọ́n ti ń jà láti fẹ́ sun mọ́tò wọn olóyè just came into rescue wípé ẹ mẹ́jẹ̀ àdàlúrú rescue team ni bó o wá ní sáwọn ọlọ́pàá àwọn tẹni olóyè kó àwọn ẹrù ẹkùn lọ sólóyè ti kó àwọn ẹrù ẹkùn síbì kan ní pé wọ́n ń bọ̀ wá mú ta lọ́lọ́run ni put it in your skull put it in your brain think about it ọmọ sásìkò olóyè wá pé àwọn ọ̀gá yìí láwọn mọ̀ sí anybody ò kàn lè sọ fọlọ́pàá pé máa lọ. Oloye should be arrested. Arrested on what purposes? Stopping the court order. How can nígbà tó jẹ́ pé gbogbo station tó jẹ́ irú ẹni yẹn ní ìsìtẹ́ ẹ bá gbé lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ tójú bọlé pé mo ni wọ́n gbé lọ ní ló fi yẹ pé ó yẹ kí wọ́n kọ́kọ́ follow protocol gbogbo stations wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n fẹ́ gbéyàn kúrò nínú state because inú state yẹn and again àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state ló yẹ kí wọ́n arrest yẹ kí wọ́n fà lé wọn lọ́wọ́. Why chief give me kò ní nọ́mbà chief lọ́wọ́ ṣé nọ́mbà chief ló dilẹ̀ tó bá yẹ ṣé nọ́mbà chief náà ló dilẹ̀ tí ó fi wá fún ta lọ́nà pé kó máa pè wọ́n àsọdùn àsọgbàrẹ nílẹ̀ mi ni mo pè é so gbogbo náà ìrẹ́kùn what has ìrẹ́kùn what is the impact of ìrẹ́kùn in Sunday Igboho's life? Iweko is just to secure, guide our people. If you say you are not one, then you leave it. There is no proportion in it. It's a matter of choice. Iweko doesn't feed me, doesn't feed Sunday Igboho. People, we just voluntarily leave ourselves in it. If you say you don't want, then leave it. It is your own cup of tea. So we are less concerned about you don't want Iweko. That is the buoyant truth. Eléyìí ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń láǹfààní láti bú èèyàn àbí láti ẹwà content láti ṣe láti guide láti secure
títa lọ́lọ́run yóò tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wípé béèyàn bá lẹ́ni irun nímú sàn ó lè jìyà ìmọ̀dí. ẹjẹ́ àmọ́ tá a mọ̀ ṣe lórí content kámọ́ tá a mọ̀ sọ ń bẹ̀ kámọ́ kó ọ̀rọ̀ tiwa di ọ̀ràn sẹ́lòmíì lọ́rùn. mo mọ iye èèyàn tó ti pè mí lónìí bí ó fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mo kàn wò ó pé àwọn èèyàn need clarification. ẹlòmíràn ni Sunday Igboho ló wà behind wọn. ohun tó mú èmi tí mo mọ̀ pé mo lè pe Sunday Igboho ní anytime tí mo bá pè tí ó bá gbé mo lè pe ìyàwó tí mo bá pè tí ó bá gbé mo lè pe ọ́dìlé tó mú èmi tèmi ò lè máa búyàn tó mú èmi tí mi ò lè máa ṣépè fún yàn. Why will Olóyè Sunday Igboho tell anyone to be abusing you? What is Olóyè Sunday Igboho gain in this? Olóyè Sunday Igboho kàn jẹ́ ni tó yẹ pé ṣé yàfẹ́ jẹ́ ni láyé àwọn àṣẹ́jìs. So coming out Igboho ló wà lẹ́yìn wọn fún kíni tó Olóyè Igboho ní ọmọ kan fún wọn wípé kíní kan. What are the ẹni tí ò bá mọ̀ irú ẹkùn aim and objective to protect and secure our land. If you said you don't want irú ẹkùn, that's your own cup of tea. And irú ẹkùn has been registered and there are a lot of processes guiding it. So don't just take it like you send it to the ẹkùn. You are just a kind of maragini. Sunday Igboho is a person. Irú ẹkùn is a body. Sunday Igboho is not the one controlling irú ẹkùn. Irú ẹkùn is being anchored by some people. So personality àti movement ó yàtọ̀. Personality lórí Sunday Igboho lò lónìí. So that is the Igbohoan truth. Àkànbí èmi ò tún gba gbogbo àwọn tó bá jẹ́ blogger tí wọ́n ń búyàn àbí tí wọ́n ń defame. Ẹ já kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tá a bá ti mọ̀ pa lè gbé ẹ mọ̀ jẹ́ àdá.